Bàbá Ọlátúnjí, Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí, ọmọ ẹlẹ́ni àtẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́. Màmá Ọlátúnjí, ọmọ wọn nífẹ̀ẹ́ òye, wọn kì í dúró kí wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni, wọn kì í bẹ̀rẹ̀ kí wọn nífẹ̀ẹ́ òye, kògá kò bẹ̀rẹ̀ la kí wọn nífẹ̀ẹ́ òdáyé. Gbogbo ọmọ panupọ̀ wọ́n wá sọ wípé àgbáyíyá. Bàbá pásítọ̀ Ládàpọ̀ Ọdẹlẹ́yẹ láti UK, pásítọ̀ Ṣùpọ̀ láti Ìbàdàn wọ́n sọ wípé bàbá Amos Adélẹ́yẹ Àjàkáyé, màmá Peter Ajígbòre láti Dubai, màmá Kẹ́hìndé àti Táíwò láti Ìbàdàn àtẹ̀kọ́, Rebecca Tónílọpẹ́ láti London ọmọ wọn ni, Abímbọ́lá Ọdẹlẹ́yẹ láti Ìbàdàn sọ pé Emmanuel Alao Ọdẹlẹ́yẹ láti UK, Prophetess Lydia Jẹ́gẹ́dẹ́ ní Canada sọ pé Mrs. Abigail Ọlábísí Abíọ́dún láti Texas, Pastor Mrs. Ọlákúnlé Ọlábọ̀dé sọ pé Dr. Rihanna láti Ìbàdàn sọ pé aláṣẹ Laundry Fire láti Ìbàdàn àgbáyé, Ambassador Peace ó sọ pé àgbáyé, Lady Bibi láti Dubai sọ pé àgbáyé, ọmọ Bọ́lá